Now, I saw a post made by Mustafa Farouk Abega Farouk Mustafa lẹ́ni tí ó ń fi ẹ̀sùn kan Dr. Imran Abdulmajid Eleha Hafizahullah wípé wọ́n embarrass òun ní August 16. Now, ọ̀rọ̀ yìí personal issue ni kò dẹ̀ sí nínú ìṣesí ti tèmi pé kí n máa dá sí personal issue but àwọn Salafi 1990 yìí a rí i pé abẹ́ personal issue yìí ni wọ́n máa ń gbọ́ sí wọ́n fi máa ń ba àwọn àgbà àbá Sunnah lórúkọ jẹ́ ní ilẹ̀ Yorùbá especially Dr. Imran Eleha abẹ́ personal issue ni wọ́n máa ń gbọ́ sí. So eléyìí ni ó wàá jẹ́ kí n wá analyse a post tí Farouk Mustafa to make lẹ́ni tí ó ń accuse Dr. Imran Eleha wípé wọ́n embarrass òun. Now, merely going through the post post yẹn gangan ó wà obvious pé Farouk Mustafa yìí ń kọ́ ẹnìkan tó mọ Darul Naim dáadáa ni pé ẹnìkan tó mọ Dr. Imran Eleha dáadáa ni pé ẹnìkan tó já sí pé òun náà ti lọ sí Darul Naim rí ni. So ìyẹn ni ó jẹ́ kó máa yé wa pé Farouk Mustafa ti ń sọ̀rọ̀ yìí ń kọ́ ó súnmọ́ kó jẹ́ wípé ara àwọn Salafi 1990 ni pé ó súnmọ́ kó jẹ́ kan nínú àwọn Salafi 1990. So kí n continue analysis mi lẹ́yìn tá a ti wá rí pé Farouk Mustafa yìí tóun náà sì ti sọ nínú post ẹ̀ wípé àwọn ọ̀rẹ́ òun nǹkan pẹ̀lú dádì wọn ni wọ́n wá sí Darul Naim ọ̀rẹ́ òun yẹn fi pé òun wípé kóun wá sí Darul Naim. So wọn ò ṣẹ̀ṣẹ̀ júwe Darul Naim fún ó mọ Darul Naim mosque ó mọ ibi tó yẹ kó pààkì sí pé ibẹ̀ yẹn ni mosque wà. So gbogbo àwọn nǹkan tó sọ nínú write up ẹ̀ ó jẹ́ kó yé wa pé ẹnìkan tó mọ ṣèkì dáadáa ni tó sì mọ Darul Naim dáadáa ni tó sì mọ mosque Darul Naim náà dáadáa ni. So kí wàá ní ààbò sí Farouk Mustafa yìí ni pé post ẹ̀ yìí gan ṣó pé nǹkan kan ti ṣẹlẹ̀ sẹ́yìn ó ti ṣẹlẹ̀ kọjá kí ló dé tí Farouk Mustafa ò sọ ìyẹn fún wa nínú post yìí. So ìyẹn làwa fi ń sọ wípé Farouk Mustafa yìí ń kọ́ ó súnmọ́ kó jẹ́ kan nínú àwọn Salafi 1990 tá a ṣe ń padà bọ̀ bẹ́ẹ̀. So ìwọ tó ti wá rí bẹ́ẹ̀ yẹn tó já sí pé o mọ ṣéèkì náà mọ̀ yìí o mọ masjid o mọ everything nípa Darul Naim tí wọ́n sì pè ẹ́ pé kó wá síbẹ̀ láwọn ọ̀rẹ́ ẹ̀ so tó dẹ̀ gbéra lé tó dẹ̀ lọ so ó wá dọ̀hún nìyí ó pe àwọn ọ̀rẹ́ ẹ̀ síta according to you nínú post yẹn ẹ̀ ń sọ̀rọ̀ ó láwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n kọ ojú sí mosque ìwọ kẹ́yìn sí mosque Darul Naim ó wá ń gbọ́ tí ẹnìkan sọ pé níbo ló ti wà ta ni kìnnìkan ṣé mọ̀ pé tó bá jẹ́ pé tòótọ́ ìwọ ni Dr. Imran Eleha rìvásì pé ta ni níbo ló ti wá ṣé mọ̀ pé yẹn gangan ó ń ṣó pé nǹkan kan ti pé nǹkan kan ó ti transpire before kí ló dé tó ń sọ yẹn fún gbogbo àwọn tí wọ́n máa ta post yẹn ẹ wo àbòsí kí ló dé tó ń sọ nǹkan tó ti transpire before fún gbogbo àwọn tí wọ́n sínú post yẹn kí ló dé tó ń sọ wípé wípé o jẹ́ kan nínú àwọn Salafi 1990 o nínú àwọn tó máa ń ba Dr. Imran Eleha lórúkọ jẹ́ o pé evat o ti pè wọ́n ló ń bíbíà o pè wọ́n nígbà o pè wọ́n láwo o sọ gbogbo yẹn o kàn make post àwọn yẹn náà àwọn kan náà wá ń comment alhamdulillah Ọlọ́run ní kí àwọn ọmọ ìyá dáadáa káwọn náà wà nínú comment section yẹn tí wọ́n ń pàkíyèsí àwọn èèyàn wípé ọ̀rọ̀ yìí kọ́ kò rí bẹ́ẹ̀ ẹ má gbọ́ àlè gbọ́ ọ̀rọ̀ sáìdì kan ká dẹ̀ máa gbé ìdájọ́ lé kẹ́ lè imagine ní aburú tí àwọn brothers yẹn ṣe níjọ́ yẹn náà tí Dr. Imran Eleha ń pariwo wípé àwọn Salafi 1990 yẹn dájú wọn fún ìjọba torí wọn ó dá wàhálà lẹ̀ ṣé bí wàhálà yẹn náà lè ti ń dá lẹ̀ yìí kí àwọn ọmọ Darul Naim kó wá jẹ́ oníjàgídíjàgan bẹ́ẹ̀ yìí Salafi 1990 yìí ṣé ẹ ti dá wàhálà lẹ̀ báyìí pẹ̀lú àwọn nǹkan tó kọ sínú post yìí náà sì tí wọ́n bá tún wá gbé wọn náà sìn wọ́n á tún máa sọ pé Dr. Imran Eleha tún ṣe báyìí wọ́n tún ṣe báyìí
ìwọ náà lísìn wo àwọn nǹkan tó kọ nínú àwọn nǹkan tó kọ kí n máa analyze ẹ̀ one after the other. Ó ní nígbà tó ń gbóhùn Sheikh, ó ní pé òun ti wò pé there is a tendency fún wàhálà níbẹ̀ yẹn, pé there is a tendency fún wàhálà níbẹ̀ yẹn lórí nǹkan tóun máa ń gbọ́ nípa Daaru Naim àti nǹkan tóun náà rí nípa Daaru Naim, òun gbọ́ òun rí, ó confirm ẹ̀. So àwọn wàhálà tó gbọ́ nípa Daaru Naim, àwọn wàhálà tó rí nípa Daaru Naim tí Daaru Naim fa tí dòkó ìmọ̀ Eleha fa, tí wọ́n bá gbé ẹ délé ẹjọ́ sì ń pé kó wá defend àwọn ọ̀rọ̀ yìí, ìjọ lè rí defend. La fi ń sọ fáwọn èèyàn pé gbogbo àwọn Salafi 1990 yìí àtàwọn ọ̀gá wọn, ẹ jìnnà sí gbogbo wọn, aláburú ni wọ́n. Ẹ wo imagine, ẹ wo post tó make nípa dòkó ìmọ̀ Eleha. Tí bàbá yìí dẹ̀ wà innocent of this allegation tó fi ń kàn wọ́n yìí. Ẹ imagine kó wá máa sọ pé Daaru Naim ààyè wàhálà ni pé tẹ́lẹ̀sì kí wàhálà ó ṣẹlẹ̀ ń bẹ̀ ó wà, nípa nǹkan tí wọ́n máa ń gbọ́ nípa Daaru Naim pé wàhálà máa ń ṣẹlẹ̀ ń bẹ̀, wọ́n máa ń fa wàhálà ń bẹ̀, àti nǹkan tí wọ́n náà tó ṣe kí ni tó ti fojú ara ẹ rí pé wọ́n fa wàhálà ń Daaru Naim, pé wàhálà ń ṣẹlẹ̀ ń Daaru Naim, pé ní wàhálà ni wọ́n ń bẹ̀, tí wọ́n bá fi òfin gbé e sìn. Nǹkan tó máa ń dùn mí nílẹ̀ Yorùbá nìyẹn, àwọn kan tí wọ́n máa dìde wọ́n máa bá wí ẹni báyìí bẹ̀bẹ̀, irú fásitì irú jàǹdùkú yìí tí ó yẹ kẹ́ bá wí ẹni báyìí bẹ̀bẹ̀ lẹ́ni tí ń bọ ọkàn àwọn èèyàn jẹ́ against Sheikh Imran Eleha mi, pé there is a tendency kí wàhálà ó ṣẹlẹ̀ ní Daaru Naim nípa nǹkan tóun ti máa ń gbọ́ pé wàhálà máa ń ṣẹlẹ̀ ń bẹ̀, àtẹ́lẹ̀ tóun fojú ara òun rí, ṣé mọ̀ pé ó lóun gbọ́, ó lóun tún confirm ẹ̀. Èmi wá ń confirm ẹ̀ fún ẹ̀sìn Farouk Mustapha. Èmi ti ń lọ sí Daaru Naim láti 2013 ni, mo sì lọ sí Daaru Naim di àsìkò tí mo fi kúrò lẹ́kọ̀ọ́ ní 2024 ni. Wọ́n lọ yóò sì mo bẹ̀rọ̀ bèlè káàbà ní ìríbi tí Sheikh ti ń ré kan tí wọ́n pariwo mẹ́nìkan rí pé nǹkan wá da àwọn àtẹnìkan kan papọ̀, ohun wọn wá lé. Wọ́n lọ yìí ní ìrírí, mo fi Ọlọ́run tẹ́ni mi wà lọ́wọ́ rẹ̀ búra, láàrin 11 years ni mo fi lọ sí Daaru Naim. Bákan náà mo dẹ̀ lọ sí conference nínú tí ò lé ní 10 fódìdí ọdún 10, èmi ibi tí wọ́n ti fa wàhálà ní Daaru Naim conference rí, mi ò rí rí. Sheikh tí wọ́n tún wá ń sọ yìí, àtọmọdé àtàgbàlagbà ní Sheikh yóò sì mọ́. Gbogbo àwọn Daaru Naim kò sí èyí tí wọlé Sheikh tí èyí ṣe tí òun ṣe gbogbo wọlé jáde nínú wọn. Wọn ò ṣe oníwàhálà èèyàn. Ẹ̀yin Salafi 1990 yìí, ẹ̀yin ló níwàhálà. Ẹ̀yin ló wọn ò ṣe Salafi 1990 mọ́, ó ṣe wá di wàhálà káwa máa ba ní lórúkọ jẹ́. Pẹ́pẹ́ nǹkan kan ní ó ṣẹlẹ̀ láàrin yín, ọ̀tọ̀ ní nǹkan tẹ́ jáde síta tẹ́ wá máa sọ fáwọn èèyàn ní. Ṣé súnà náà nìyẹn? Ṣé súnà nìyẹn? Kí wọ́n máa sọ pé ìtẹ́tẹ́sì kí wàhálà ṣẹlẹ̀ wà ń bẹ̀, gẹ́gẹ́ bí nǹkan táwọn èèyàn máa ń sọ pé wàhálà máa ń ṣẹlẹ̀ ní Daaru Naim àti nǹkan tí wọ́n náà máa ń rí. Ìwọ́n tó rí pé wàhálà ṣe gbogbo àwọn wàhálà yẹn ó kó jáde tó bá délé ẹjọ́ náà. Torí ẹ̀lẹ́mi ṣe máa ń sọ pé tẹ́nìkan bá ti sọ̀sọkúsọ, ó ba ẹnìkan lórúkọ jẹ́, ó bọmọlúwàbí ẹ̀ jẹ́, tó bá gbélé ilé ẹjọ́ ẹ jẹ́ kó fèsì wárántì ilé ẹjọ́, ẹ má bà bẹ̀bẹ̀, ẹ ní láti bà bẹ̀bẹ̀, ní láti bá bẹ̀bẹ̀. Ẹ jẹ́ kí sáré mú eléyìí náà mọ́ kí tó kúrò lágbọ́n yẹn. Nínú àwọn apáwọ́rí Farouk Mustapha, ìkan náà sọ ní wọn, ó ní kí ni wọ́n dára wọn láàmú sí, ó ní ṣé wọn ò rántí ọjọ́ tí Jamiu Adégúnwà tó wá sí Daaru Naim tó wá bẹ̀bẹ̀. Ẹjọ́ àáfàá fún náà wo làwọn ọmọ eléyìí wọ́n kẹ́kọ̀ọ́ lábẹ́ rẹ̀. Ṣé dáadáa ni Daaru ní Jamiu Adégúnwà, ṣé dáadáa ló ṣe fún Sheikh Imran Eleha nígbà yẹn ni? Àbí gbogbo yẹn rí gbogbo aláṣàrí fídíò yẹn gbà yẹn, wọ́n sọ pé òun bẹ o, òun ṣe kinní kan o, kò àáfàá súnà, kò dálejò lóhùn, kò ṣe kinní kan, ó sì ń wọ agbádá, òun wọ kinní kan, òun ṣe gbá òun ṣàwo, tó bẹ̀rẹ̀ sí máa bà wọ́n lórúkọ jẹ́ nígbà yẹn. Ìgbà tó wá di pọ́wọ́ òfin wá gbé Jamiu Adégúnwà, ó di pé ó ń wọ ẹ̀wọ̀n lọ́ọ̀kan báyìí, ló wá lóun wá bẹ̀bẹ̀. Professor Akíntọ́lá ni wọ́n tẹ̀lé wá ń jọ yẹn. I was there. Ó wá lóun wá bẹ̀bẹ̀, ìwọ tó wá ló wá bẹ̀bẹ̀ pé wá dé Daaru Naim tó tún wá ṣe wọ́n ràn wọ́n pé èmi àti Sheikh àjọ lẹ̀pọ̀ ni tó ń ṣe bí ọmọ ọ̀tá nínú Daaru Naim níjọ yẹn. Ṣé bí nǹkan tó mú Sheikh bínú gangan nìyẹn? Kí ló dé tẹ́ àdírẹ́sì àárín yẹn? Gbogbo ẹni tẹ́ sọ pé Sheikh pé wọ́n lè mọ Jamiu Adégúnwà lọ́jọ́ tó wá bẹ̀bẹ̀. Kí ló dé tẹ́ àdírẹ́sì àárín yẹn? Ọ̀rọ̀ yìí náà ó kan Dr. Sarumi náà tó láwọn náà sọ̀rọ̀ yìí, wọ́n tún sọ fún mi lórí fóònù gan nígbà tí mo padà pàkíyèsí wọn pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀.
ìwọ tó olówó bẹ̀bẹ̀ ó bàyàn lórúkọ jẹ́ olówó bẹ̀bẹ̀ ó wá débẹ̀ wá ní èmi àti sheik àjọ lẹ̀kọ̀ ni àjọ ṣe kíní kan ni ó wá ṣe bí ọmọ gáràjì nínú masjid níjọ́ ẹ̀ ṣé bí nǹkan tó mú sheik bínú gẹ́gẹ́ ni ṣé sheik bínú tẹ́lẹ̀ ni tó bínú ṣé dáadáa ẹni Jamiu Adégúnwà ṣe bó sheik mọ́ ẹ̀lẹ́ àgbà yìí tẹ́yìn tẹ pera yín ní onísúnnà tẹ wá ń lo ọ̀rọ̀ Jamiu Adégúnwà ń sìn ṣó ti ẹ̀ tọ́ ṣó tọ́ pé kí a máa lorú kí onísúnnà ó máa lorú ọ̀rọ̀ irú Jamiu Adégúnwà yẹn against àáfàá súnnà míì tẹ ní iṣu pẹ̀lú tẹ sì mọ̀ pé àbòsí ni Jamiu ṣe fún àáfàá yìí ni ara àwọn nǹkan tó máa ń kà wá lára tá a fi máa ń jáde síta tá a kì í fi ń yẹ tá a kì í bò níjọ́ tí àáfàá súnnà kan tó bá ṣe àbòsí fún àáfàá súnnà míì nìyẹn ó yẹ kó máa rí bẹ́ẹ̀ tẹ́ bá ní personal issue ẹ jẹ́ kó mọ láàrin ara yín ẹ má máa gbé personal issue jáde wá sórí media fún àwa onísúnnà pé ká lè gbà lọ́wọ́ yín ká máa lo èdè ìsìn àbá súnnà yẹn ni àwọn ò ní gbà yẹn lọ́wọ́ yín so kẹ́ lè imagine Farouk Mustapha kọ́mẹ́ǹtì ẹni yẹn lórí ọ̀rọ̀ Jamiu Adégúnwà ó gba commission ẹ̀ níjọ́ ìdájọ́ àfi tí ò bá ń ṣe pé àbòsí iṣẹ́ Jamiu Adégúnwà ló ṣe fún Sheikh Imran Eleha ni lórí ọ̀rọ̀ yẹn so ìyẹn bẹ́ẹ̀ yẹn nípa ọ̀rọ̀ míì tí Farouk Mustapha tó tún sọ òun ni pé ó ní pé nígbà tí Sheikh jáde pé Sheikh wá ń sọ wípé ta lòun níbo lòun ti wá kíní kan ìwọ tó mọ Sheikh tí Sheikh mú ẹ ṣó possible àwọn ò ní gbọ́rọ̀ ẹnìkan ká wá fi ṣèdájọ́ so àárín yẹn a ṣe findings wa lórí à ń padà bọ̀ lórí orí àárín yẹn eléyìí tó tún wá tẹ̀lé ẹni pé ó wá ní ìwọ Farouk Mustapha ó wá súnmọ́ Sheikh ó wá béèrè pé kí ló ṣe imagine pé Sheikh wá sọ pé gbogbo everybody ìwọ àwọn tẹjọ dúró wọn kí mi ìwọ ò kí mi ṣe àwọn pé ìṣesí àwọn Salafi 1990 ẹjọ́ ẹ̀kọ́ dà ẹjọ́ ṣé súnnà yẹn ṣé súnnà ni pé ẹni tí èṣe mùsùlùmí gan tó bá dàgbàlagbà tó jẹ́ pé bóyá ọdún kan sí méjì gan ló ti ẹ̀ fi jù wá lọ tá wà pẹ̀lú àwọn tí ẹ pé wọ́n mọ̀ tí wọ́n kí pé káwo ṣé súnnà ní káwo má kí ẹjọ́ àdáàbò súnnà náà dà gbogbo ẹ̀yìn àfáà Salafi 1990 bẹ́ẹ̀ ń da súnnà tẹ́ ń dẹ́sì nílẹ̀ Yorùbá ọlọ́wọ́ bí o ṣé ẹ̀kọ́ súnnà nìyẹn àbọ̀ òun retí kí Sheikh pé Imran Eleha ọkọ̀ kí ẹ ní ìwọ tó já sí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mo sì ń bọ̀ ń bẹ̀ ní aburú tẹ́ ṣe fún bàbá yìí tó wá ẹ̀fẹ́ tí kí bàbá yìí wá fi dáadáa pàdé ẹ̀ kò possible èèyàn ní gbogbo wa kò sẹ́ni tí ìsàníyàwó kì í gbé especially when it comes to pé ṣe kí ni personal issue pé ń báyìí lórúkọ jẹ́ ẹni tẹ́ ti bà lórúkọ jẹ́ níjọ́ tẹ́ ń ṣe aburú tẹ́ ń ṣe mọ̀ pé sì tún pàdé níjọ́ kan mọ̀ so ẹ jẹ́ kí n continue láti máa analyze ọ̀rọ̀ Farouk Mustapha yìí lórí ọ̀rọ̀ kan tá a gbọ́dọ̀ analyze délẹ̀ nítorí pé àwọn èèyàn kọsẹ̀ lára Sheikh níbi post tí Farouk yìí tó mẹ́kì ìyẹn ló máa mú mi kí n ṣe part 2 kí part 3 gan tún wáyé títí tí ọ̀rọ̀ yẹn tí ó fi lójú ìtù sí gbogbo ayé tí ó fi clear pé tó aláburú ni àwọn arábì pé aláburú ni wọn nínú aburú tí Farouk tún ṣe nínú post ẹ̀ òun ni pé ó ní pé Sheikh ń sọ fóun wípé ó wá sádùúgbò mi ó wá ń ṣe kí ni ó wá ń galibá sí mi ládùúgbò mi imagine pé ó wá sádùúgbò mi ó wá ń galibá sí mi ládùúgbò mi ẹjọ́ téèyàn tó bá jẹ́ pé wèrè náà lèèyàn rojọ́ fún ṣé kò ní nǹkan kan tó ti kọ́kọ́ gba wájú kí irú ọ̀rọ̀ báyìí tó jáde ṣé kò kàn jáde àwọn ni tani wọ́n tani kíló tani tó ló wà ń bẹ̀yẹ kíní kan kíní kan ó wá sádùúgbò mi ó wá ń ṣe kíní kan kò possible náà kí ló dé tẹ́yìn pípù yìí rí báyìí kò possible àwọn ò ní jẹ́ kẹ́ sọ súnnà lórúkọ tí súnnà ò jẹ́ nílẹ̀ Yorùbá àwọn ò ní gbà àwọn ò ní gbà so nínú àwọn ọ̀rọ̀ arákùnrin yìí tí mo tún fẹ́ kán mọ sí òun ni pé ó ní nígbà tí Sheikh tí wọ́n sọ pé ó wá sádùúgbò mi you came to my area and you are being arrogant towards me ẹni tó jáde tí ò tí ì súnmọ́ bí tẹ́ wà àníyẹn o ló wá ń sọ wípé gbogbo èèyàn ń kí mi ìwọ ò kí mi tó bá ní Sheikh sọ yẹn Sheikh lè sọ yẹn àwọn tí ẹjọ́ dúró nìyí àwọn mẹ́mbà Daru Naim ni tí wọ́n àtẹ́ǹdì mọ́mìnà àwọn tí wọ́n àtẹ́ǹdì alcohol Daru Naim ni tí dáàdì wọn náà dẹ̀ ń ṣe kí ni tí dáàdì wọn náà dẹ̀ wà ń bẹ̀ so bí Sheikh ṣe jáde síta táwọn èèyàn rí Sheikh tí wọ́n kí Sheikh tí wọ́n ò bá kí Sheikh
ọ̀rọ̀ yẹn ni kí ṣéèkì wò pé ọkùnrin aláburú tí máa ń pè mí ló ń bídíà tí máa ń bú mi ẹni tí máa ń pè mí ló kọ tẹ́lẹ̀ yìí òun tún lélẹ́ yìí ó tún wá rí mi kò tún kí mi tó wá síwájú mọ́ṣáláṣí mi ṣéèkì lè sọ yìí wọ́n lè sọ ni mo sọ mi sọ pé wọ́n sọ káàdẹ̀ padà confam lọ́wọ́ àwọn tó wà níbẹ̀ ní tẹ́ pé àwọn ó ṣe findings wa tí ó complete torí pé eléyìí tá à ń ṣe yìí ẹnìkan kan ò rán wa ń ṣe à ń ṣe láti fi dáàbò bo súnnà ni torí bó ní súnnà bá wà jàǹdùkú fẹ́ni tí èso ní súnnà á expose ẹ̀ ká tó wá sọ pé àgbà àbá súnnà lẹni tí wọ́n fẹ́ máa bà ló tó ń bà lórúkọ jẹ́ náà ó ní bí ṣéèkì ṣe wá sọ̀rọ̀ yẹn wípé gbogbo èèyàn kí mi ìwọ ò kí mi òun wá ní mi ò rí yín ni ó lóun súnmọ́ wọn òun wá ní mi ò rí yín ni pé òun tún repeat ẹ̀ lẹ́ẹ̀mejì ó ní bẹ́ẹ̀ yẹn ni ṣéèkì bínú sí tí wọ́n bínú sí pé ṣéèkì wá ní o tún sọ̀rọ̀ pé ṣéèkì ni o tún sọ̀rọ̀ pé òun ṣáà ní ẹ má bínú mi ò rí yín lòun fi kúrò ń bẹ̀ náà ó lóun wá kúrò ń bẹ̀ lẹ́ni tó kúrò ń bẹ̀ pẹ̀lú pé ṣé Islam náà dẹ̀ ní ṣéèkì ń ṣe súnnà lélẹ̀ jẹ́ ẹran elétì ṣé bí ó ti gbàgbé ni ara yín náà lè wá sí Darul Naim abẹ́ ti gbàgbé ni ẹni sheikh Najimudeen Sulaiman haidọ́ lọ́wọ́ wà ẹni kí ni sheikh ń ṣe pẹ̀lú wọn kí wọ́n pàtiwé pẹ̀lú wọn kí wọ́n jìnnà sí wọn ẹni sheikh Rifila Ṣàfi'í kí ni sheikh ń ṣe pẹ̀lú wọn kí wọ́n pàtiwé pẹ̀lú wọn ẹni professor Aláró náà wípé wọ́n ti declare wọn nílọrin kí ni sheikh ń ṣe pẹ̀lú wọn àbí ṣe bí gbogbo ẹ ṣe ń wá nígbà yẹn ni kó tó wá di pé ẹ wá padà wá bounce lórí sheikh náà nígbà tí sheikh náà lóun ò ṣe sàlàfíà 1990 mọ́ wípé sàlàfíà àtàwọn bùn bas ti àwọn sheikh Ibn Uthaymeen alayhi rahmatullah làwọn fẹ́ máa ṣe bí nǹkan tó bí gbogbo wàhálà yìí nìyẹn àbí nǹkan tó bí gbogbo wàhálà yìí kọ́ ni ẹ̀dẹ̀ fi ìwà ọmọ ọ̀tá ìwà jàǹdùkú ara yín òun lẹ fi hàn àwọn ìwà tẹ fi hàn nìyẹn torí pé ìwọ náà kọ nínú post yẹn ẹni tó ní pé sheikh yìí ni ó ní this is an acclaimed Sunni person who deny being mubtadi ṣètìrí nínú àwọn nǹkan tí mo fẹ́ mú jáde ńbẹ̀ tẹ́ pé ẹni tó bá lọ́pọlọ tó bá ka póòsì ẹ̀ yìí yóò ti mọ ibi tó belong sí pé oníṣèkì mọ́ Eleha yìí ni àwọn pè ní ombidia ni wọ́n sọ pé àwọn òun ṣe ombidia ṣé mọ̀ pé nínú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ before kí occurrence eléyìí ó tó ṣẹlẹ̀ ní nǹkan tí ó ra sọ láàrin ìwà so eye ni ó jẹ́ kó máa yọ pé Farouk Mustapha yìí òun náà wà nínú àwọn tó ti bàdá ṣèkì mọ́ Eleha tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé kí ni a rí traces pé òun náà lọ Darul Naim rí so ó wá lọ mọ́ nìyẹn ó tún wá bàdá àwọn occurrence yìí wá ṣẹlẹ̀ ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti bi pé èmi náà ti lọ síbẹ̀ yẹn rí o ìgbà tó dẹ̀ yá ni ìlọmọ lẹ́yìn yẹn ni mo wá bàdá àwọn ni mo pè wọ́n ní mọ̀tẹ́dì so ìyẹn ló wá fa ash treatment tí mo receive ní on the 16 yìí ó sọ yẹn bó tilẹ̀ jẹ́ pé ash treatment yìí ni àwọn ò tí confam àwọn tí wọ́n wà nínú ìṣẹ̀lẹ̀ yìí àwọn làwọn ó confam lọ́wọ́ wọn láti ṣe findings wa tá a wàá fìdí wa bá lórí ẹ̀ imagine ẹni tẹ́ ti pè ló ń bíbíà ṣé mo pé torí pé ẹ̀kọ́ súnmọ́ gan ò yí ọ̀pọ̀lọpọ̀ yín òun lẹ fi máa ń lẹ gbogbo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfà lẹ fi máa ń lẹ àwọn èèyàn anyhow lẹ́kàn máa ń pronounce the word mubtadi just anyhow torí pé mọ̀ túmọ̀ rẹ̀ mọ̀ nǹkan tó entails kéèyàn tó lè pèèyàn lóní bídíà ó níbi tí ó bá dé àwọn sọ́dọ̀ gbóhùn tó ń sáré lanu tí wọ́n pèèyàn ló ń bídíà nígbà tí bídíà ènìyàn tó bá di pé ó ti gbó pọn tán wọ́n wá ní ìṣesí tí ń ṣe yẹn kọ́ ìṣesí mùtẹ́dì yìí pé ìṣesí ó ń bídíà ní ìṣesí yẹn báwọn àwọn sálàbù máa ń dà pé yìí torí pé wọ́n mọ nǹkan tó entails to be a mùtẹ́dì tí àpò yẹn sọ pé tó ẹni yìí ó ń bídíà yìí ọmọ rẹ̀ kò yẹ kó jọmọ rẹ̀ mọ́ ìyàwó rẹ̀ kò yẹ kó lẹ́tọ̀ọ́ sí mọ́ nílòpin ìgbà tí ìyàwó bá sì remain ẹni Sunni kí ló dé tí yóò wá fẹ́ mùtẹ́dì yìí lábẹ́ òfin ṣẹ̀ríà mọ̀ pé àwọn nǹkan tẹ̀ ń sọ ni kí nǹkan àwọn yẹn ó kó àwọn nǹkan tó pọ̀ sínú wọn látara pé ẹ̀kọ́ súnmọ́ òye ẹ̀yìn gẹ́gẹ́ tẹ̀ ń sọ so nǹkan tó bí nìyẹn so ẹni tó wá ti wá pè lórúkọ oríṣiríṣi ibẹ̀ yẹn ló wá expect kó wá yẹ kó wá ṣe dáadáa sí ẹ kó wọ́n jẹ kó embrace ẹ pé ó kárí ọmọ dáadáa jazakumullahu khair àbí nǹkan tó expect nìyẹn ìwọ gbọ́dá ìwọ gbáráàkì nínú Salafi 1990 yìí ni ìwọ ò gbéjìgbò ni
tó ń sọ pé tóun bá pàdé prof ní airport òun kàn máa lọ tóun yẹn àwọn tá a mọ̀ pé àwọn eléyìí wọ́n ti gbópọn nínú tàṣádòdì yẹn tá a mọ̀ pé àwọn eléyìí òun ní kankan aláṣejù ni wọ́n àwọn nìyẹn ìwọ sì tún ró ń bídíà ẹni tó ti pè ló ń bídíà ó sì tún bẹ̀rẹ̀ pé ẹ má bínú mi ò rí yìí nì ẹ má bínú mi ò rí yìí nì ó yẹ kí wọn náà dúró ní pé kí lẹ expect àjọdún wà pẹ̀lú àwọn èèyàn wọn kí èmi ò lè kí yìí tó rọ́pò ń bídíà ni ó yẹ kó lámọ́lẹ̀ ni nǹkan àyẹ̀wò Farouk Mustapha nǹkan tó yẹ kó sọ fún ṣèkì mọ́ Eleha ni pé nígbà tí wọ́n ní òkè àwọn ó yẹ kó sọ fún wọn wípé mi ì lè kí yìí torí pé ń bídíà ni kó yẹ kó má bẹ̀bẹ̀ wípé ẹ má bínú mi ò rí yín ni kí ló dé tó tún parọ́ ṣé súnà tí náà ní kẹ́ ẹ máa parọ́ ṣé súnà yín ní kẹ́ ẹ máa parọ́ ṣé súnà ló kọ́ yín pé kẹ́ ẹ máa parọ́ nǹkan tẹ́ ẹ̀ tó tẹ́ ẹ̀ ṣe nǹkan tí ẹ̀ tó tẹ́ ẹ̀ ṣe àwọn àbá yín tí wọ́n ṣe rú ẹ̀ nílẹ̀ lágbáwá lánàá dà a sì ń bọ̀ á wáyé gbogbo ayé mọ̀dákìlá ẹ máa palẹ̀ mọ́ à ń bọ̀ eléyìí táwọn àfáà àti gbogbo àwọn àfáà wa tí wọ́n lọ sí mọ́múlákà tí wọ́n ò lè sọ àwọn ọba yìí sọ tó bá jẹ́ pé mọ́ ní àdì gidi ni ẹni tó dá mọ́ ní àdì tẹ́ ẹ̀ fi ń ba súnà lórúkọ jẹ́ nílẹ̀ Yorùbá yìí lẹ̀ ní pé kó máa lọ mọ́ṣáláṣí kó máa lọ máa bá ìmáàmù dà kó ní bàbá tó ti délé ni o bọ̀ ibẹ̀ yẹn kọ́ là ń lọ lẹ́nu à ń bọ̀ ẹ máa palẹ̀ mọ́ gidigidi pẹ̀lú gbogbo kankan tẹ́ wọ́n fi ń tánìṣì yìí méjì súnà yìí tẹ́ pé àwọn bíjà gan wọ́n á tún wá máa jèrè ọ̀rọ̀ lára onísúnà lórí kíni ẹ máa ṣe sàlàbíà 1990 ẹ jẹ́ káwa táwọn ṣe wàsàtíyà náà ká máa ṣe wàsàtíyà wa kí ni problem yìí ṣé dandan ni kẹ́ bà wọn àfáà lórúkọ jẹ́ ni tẹ́ ẹ̀ bá tí ìkọ̀pọ̀ sí tẹ́ ẹ̀ bá tí bà wọn àfáà lórúkọ jẹ́ ẹ lè trend ni ṣé ẹ rí bọ́ ṣe lo gbogbo àwọn àfáà yìí bọ́ ṣe lo ogun ọmọ gbà tí wọn ò gbà relevant mọ́ àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ tó le bọ́ ẹ má ṣàbòsí fún anybody òun ni nígbà táwọn ọ̀rọ̀ míì ṣẹlẹ̀ tó jẹ́ personal issue nípa ṣé ẹ lè rí mi kí n jáde fún ilé tó bá ń yìnbọn àwọn sàlàfíà 1990 débi pé personal issue ni wọ́n máa treat wọ́n wá máa pè é lẹ́sìn fáwọn èèyàn ìyẹn nìkan lèmi máa ń jáde ni mo máa ń treat ìyẹn nìkan lèmi máa ń treat kí ló dé kí ló dé tí wọ́n ń mislead àwọn innocent muslims tó fẹ́ ṣe súnà ẹ̀yìn yìí náà lẹ́yìn Dr. Sharof wọn ní mana ẹ̀yìn yìí náà lè máa sọ pé ṣé kọmọdé Yunus lórí àwọn akídà nìkan nìkan bèrè lọ́wọ́ wọn ò mọ̀ nípa mọ́ ní àjò ẹ̀yìn yìí nìkan náà lẹ́sọ pé àáfà àmúbi ẹ̀yà nǹkan ó ń bíbí àní pé ó ń romance àwọn ọmọ kò ń dòrò ewu gangan wá ní wá là ní gbogbo àwọn àgbàfà súnà lọ́wọ́ yín ẹ̀dẹ̀ ń ṣe pamọ́ ni o àtàwọn àáfà yìí tí wọ́n kọ́ yín ní àṣà yìí àwọn náà ń ṣe pamọ́ ni wọ́n ń ṣe pamọ́ ni wọ́n padà wá tẹ̀sán rẹ̀ tí wọ́n kó lódìdí gbogbo ẹ̀yin tí wọ́n ń gbẹ́ lẹ́yìn lẹ́nìí eyín yẹn tí wọ́n bá ti gbẹ̀yìn tán ẹ padà wá fi yẹn gé wọn jẹ ẹ̀yin náà lẹ padà wá fi yẹn gé wọn jẹ àyìn nígbà yẹn àwọn òṣè báyìí ni láwa máa rẹ́rìn iṣu tán yín àbí òtán yín jàbàtà dà lẹ́nìí jàbàtà dà lẹ́nìí ṣé bí àwọn èdìgbò tó jẹ́ ọmọ jàbàtà lánàá nínú àwọn tó jẹ́ sí wípé nígbà tí wọ́n fọ́ jàbàtà lẹ́nu tán lẹ́kọ̀ọ́ tó tún lọ fọ́ jàbàtà lẹ́nu nílọrin lè jìgbó wà ṣé bí jàbàtà ló gbẹ́ ìdìgbò lẹ́yìn ṣé bí jàbàtà ló gbẹ́ lẹ́yìn àbí nínú àwọn tí máa ń ṣa fún jàbàtà ni Abbas Arumi náà wà jàbàtà sì sọ ó lọ́mọ kéwòn là Abbas Arumi náà tó dẹ̀ sọ tó tún mẹ́rin wá bọ́ nínú àwọn tí máa ń ṣa fún lẹ́yìn là Abbas Arumi náà wà tó gbogbo ẹ̀yin tèmi náà ẹ máa palẹ̀ mọ́ nǹkan tí ò ní pẹ́ rárá ni ẹ̀ ń ṣe pamọ́ ni tí ò tiẹ̀ ní pẹ́ tẹ́ẹ̀dì ṣe kíni tẹ́ẹ̀dì gba rìsọ́ọ̀tẹ̀ tó òun nìyẹn irú Farouk Mustapha yìí sì ni gbogbo àwọn tí wọ́n rí póòsì yẹn pátápátá àtàrí ẹlòmíì gan tó já sí pé aláburú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òun náà comment mo ti rí comment sísítà kan tí yẹn sọ wípé ọjọ́ kan sísítà òun ó sálámù sí sheik ó wá rẹ́rìn sí wọn sheik wá àwọn wọn wá ṣe kí ni wọ́n lè mọ́ wọ́n ṣe kí ni iṣẹ́ yìí máa di sísítà ṣé ọ̀rọ̀ yẹn ní kí sísítà ó sálámù sáàfáà ni tó bá gẹ́gẹ́ gbé nílùú tẹ́sí bá ti yé wa dáadáa èmi ò rí àfáà náà tí ó fẹ̀sùn kan sísítà kan pé ìwọ òun wá sí alùpọ̀ mi ó wá kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ò sálámù sí mi kò ń ṣọ̀rọ̀ yẹn ní kí sísítà ó pè ó sálámù sí ẹni tí ò ṣe máa rọ̀ mí náà
òun wá sálámù sí wọn ó ní sísá yẹn náà ló tún wá ń ṣe kí ni òun náà ló tún wá ń kó bára rẹ̀ pé ṣéèkì sọ pé báwo ló ṣe máa sálámù sáwọn tí a máa sálámù sáwọn pẹ̀lú pé it's like pé ó fẹ́ máa seduce àwọn. kí ló dé ni pé àwọn sísẹ ẹṣẹ rí àwọn akọ́tà sí sọ nìyẹn pé gbogbo ẹ̀yin àbá fún náà yìí tẹ̀lé tẹ̀fí ń bá wọn àwòrán káàkiri pé mùtẹ́dì ni kinní kan ni ẹ má gbọ́rọ̀ rẹ̀ ẹ má ṣe kinní kan ẹ kó àwọn èèyàn ní súnà káwọn èèyàn gbọ́ súnà yìí káwọn náà tún lọ kó àwọn èèyàn ọ̀rọ̀ mọ́níàj ọ̀rọ̀ kan tó já sí pé tẹ bá sọ pé ẹ fẹ́ lé lórí ẹ̀ kọjá bó ṣe yẹ kẹ́ ẹ ṣe lé lórí ẹ̀ tẹ́ padà wàá wó súnà tó kù ni àwa làwọn sọ bẹ́ẹ̀ fún àwọn tó lé lórí ẹ̀ lánàá dà ṣé bí bàbá kan ní ẹyin nílẹ̀ lárúbáwá bẹ́ẹ̀ bàbá yẹn ò wọ mi dínà ìfowó mọ́ṣáláṣí àti tó bá ìmáàmù jà nínú àwọn tó mú bàbá tó dá mọ́jáàjì wàhálà kankan yìí lẹ́nu yẹn ẹ̀yìn májì tí nǹkan tó fẹ́ jẹ́ káyọ̀ ọmọ náà máa practice ní ilẹ̀ Yorùbá yìí kọ́ máa dín kọ́ máa pè ní sómìnà fáwọn èèyàn ọlọ́run máa jẹ́ dógúnlẹ̀ nílẹ̀ Yorùbá yìí. so bọ́rọ̀ Farouk Mustapha ṣe jẹ́ nìyẹn alákọ̀ọ́kọ́ ni pé ara àwọn Salafi 1990 ni ṣẹ́dẹ̀ mọ̀ pé àwọn Salafi 1990 yìí ni wọn ò ní nǹkan méjì tí wọ́n ń ṣe ju pé wọ́n ń ba àwọn àgbà àfáà súnà lórúkọ jẹ́ lọ wọ́n fẹ́ trend by all means. So alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ìṣẹ̀lẹ̀ kan ti wáyé rí before eléyìí tó ṣẹlẹ̀ ní August 15 ní ọjọ́ Sunday yìí lélẹ́yìí tí ó wà obvious nínú póòsì tí Farouk Mustapha náà kọ àwọn ọ̀rẹ́ ẹ̀ náà pè ẹ́ wá pàdé àwọn ní Darul Naim definitely ìwọ náà mọ Darul Naim nìyẹn o dẹ̀ mọ bí tí mosque wà according to you nígbà tó fẹ́ park o park ìbára before building sí mosque ó dẹ̀ mọ ṣéèkì mọ́ Eleha torí pé o sọ pé nígbà tó kọ́kọ́ ń gbóhùn yẹn bó ṣe gbóhùn yẹn lákọ̀ọ́kọ́ ohùn yẹn le díẹ̀ nígbà ẹlẹ́ẹ̀kejì tó máa gbóhùn yẹn báyìí ó ti recognize ohùn yẹn pé ṣéèkì mọ́ Eleha ló ń sọ̀rọ̀ yìí so ẹni tó mọ ṣéèkì dáadáa nìwọ náà kí ló dé tó wàá sọ fún gbogbo ayé tó sọ sínú post yẹn nǹkan tó ṣẹlẹ̀ before láàrin ìwọ àti ṣéèkì mọ́ Eleha bóyá o ṣàṣemáṣe lọ́dọ̀ wọn ni o àbí o pè wọ́n ló ń bíjà o bàdá wọn o sọ ẹ wo àbòsí táwọn yẹn máa ń ṣe yẹn ẹni yìí kàn jáde wá lánàá àbíjẹta ló wá make post my counter kinní kan personal court kinní kan with àfa Eleha ìṣẹ̀lẹ̀ tíjọ́ Sunday ló sọ fẹ́rẹ̀ tó ti wáyé tẹ́lẹ̀ sọ pé wọ́n ọmọ mosque Darul Naim sọ pé ọmọ ṣèkì mọ́ Eleha dáadáa tẹ́lẹ̀ before ìṣẹ̀lẹ̀ Sunday yìí nínú ẹ̀ka wọ̀ àti kílẹ̀ rí báyìí náà ní Salafi 1990 gbogbo ẹ̀rọ yà kó sọ gbogbo ìwọ tó fẹ́ rújọ́ fún gbogbo ayé ṣe mọ̀ pé ẹjọ́ tó wá rò lórí méjì à ń sìn ni pé òkè ò pé kí gbogbo wa ká tẹ̀lé ọ̀hún sùn ká lọ lu pé ìmọ̀ Eleha abẹ́jọ́ tó wá rò pọ̀ nìyẹn níbi tẹ́tí yẹ tẹ́ pé ẹ̀ ní làákà ìsìn yẹn so post tó méjì sìn àwọn tó ti kọsẹ̀ tó ti ṣọ́ lọ́hùn wọ́n ti pọ̀ látara post yẹn láti sọ gbogbo àwọn yẹn náà pé kò ń ṣe gbogbo post yẹn máa ń comment lé lórí especially gbogbo nǹkan tó bá ti involve èèyàn méjì tó bá ti involve ikọ̀ méjì tó bá ti involve tọ́ ifá méjì ẹ kàn gbọ́wọ́ tọ́ ifá kan dẹ̀ gbé ìdájọ́ lórí ẹ máa kọ́mẹ́ǹtì mọ̀ pé ẹ ń wá ìbínú Ọlọ́run gidigidi ni aburú tó wá wà níbi nǹkan yẹn ni pé nígbà tó dòdò bá wá clear sí àti lọ bá ẹni tẹ́ ti kọ́kọ́ púpọ̀ nípa rẹ̀ tẹ́ kọ́kọ́ mẹ́ǹtì burúkú nípa rẹ̀ kẹ́ lọ wá foríjì lọ́dọ̀ rẹ̀ yóò wá di wàhálà ẹlòmíì ò tiẹ̀ ní ṣe ọkùnrin ẹlòmíì kò ní lọ bẹ̀ wà lè ṣe àdúrà yóò gbà ẹ̀ṣẹ̀ pọ̀ aburú yín pọ̀ aburú yín pọ̀ mo dẹ̀ fẹ́ gbẹ̀tẹ̀ mọ̀ nǹkan kan pé gbogbo ẹni tẹ́ bá ti rí nípò gíga àwọn kọ́ ni wọ́n gbéra wọn síbẹ̀ o mímọ̀ ṣe wọn kọ́ o wo èmi àti ẹ náà máa tọ́jọ́ ta ti ń ṣe dùá tá à ń ṣe kìyàmù lẹ́lì tá à ń gbààwẹ̀ Monday Thursday tá à ń gbà yàmù ní beach tá à ń ṣe oríṣiríṣi sọ́dákọ̀ tá à ń ṣe tìláwà tá à ń ṣe oríṣiríṣi iṣẹ́ olóore pé ká lè dérú kò táwọn bàbá yìí wà Ọlọ́run tí ìkọ́ pásìkò ti tó Ọlọ́run gbogbo wa dépò tó ga so ìyẹn ló yẹ kó ká fi mọ̀ pé àwọn kọ́ ni wọ́n gbéra wọn sí àwọn ipò yìí Ọlọ́run ló gbé wọn síbẹ̀ kọ́lọ́run wá gbéyàn sípò kan kí òun wá máa bínú rẹ̀ tí o mọ̀ pé òun wá bínú Ọlọ́run ni o fẹ́ jẹ́ kí àtìrẹ́dì rẹ̀ kankan ó ga nìyẹn o mọ̀ pé òun sọ fọlọ́run pé kọ́lọ́run gbé ipò gíga jìnà sí wà àtàwọn ẹbí ẹ̀ nìyẹn o mọ̀ pé nǹkan tó ń béèrè indirectly nìyẹn so gbọ́rọ̀ Farouk Mustapha ṣe jẹ́ nìyẹn màá ṣe wá lọ ṣe findings mi
lọ́wọ́ àwọn tó wà níbẹ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ máa wá get back sí wa. So bí yẹn ṣe jẹ́ nìyẹn. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ṣẹ́rí ẹ̀kọ́ kan wà tí mo fẹ́ jẹ́ ká kọ́ nínú póòsì Farouk Mustapha yìí. Ẹ jọ̀ọ́ gbogbo wa lórí social media kó tó di pé a ti ẹ̀kọ́ mẹ́ta lórí any post ẹ jẹ́ àkọ́kọ́ máa ṣe findings wa. Ẹ jẹ́ ká kọ́kọ́ máa ṣe kíni ká máa ṣe findings wa kó máa kúnná kó tó di pé a comment or a take position lórí any issue táwọn yẹn bá gbé wá sórí social media. Torí pé kíni àwọn èèyàn kan ti wà lásìkò tá a wà yìí tó já sí wípé àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú súnnà, àwọn àgbààfà súnnà tọ́lọ́run gbéga làwọn fẹ́ já wálẹ̀. So ẹ jẹ́ aṣọ́ra fún àwọn èèyàn báyìí ká má bàa máa kọsẹ̀ lára wọn. Ẹ wo gbogbo àwọn sísítà táwọn náà ń pẹ́ kọ́mẹ́ǹtì yìí, ìkan ní ọjọ́ kan òun ò mọ̀ pé bẹ̀yẹn ni ilé ṣéèkì wá Eleha, òun kàn dúró síbi iwájú ilé wọn pé ṣéèkì wá jáde. Ó wá ní ẹ̀dí ìwọ ni wọ́n ní ẹ kí ló ń ṣe bẹ́ẹ̀ kí ló ń gbé tó wọ́n ibi yẹ̀wò wá ibi lókè fọ̀ ká ló ń wá. Ẹ̀yin náà wo nínú estate ẹ kàn jáde síwájú géètì yín kẹsì gbáyà kan tó dúró síwájú géètì yín. Tí ẹ̀ ní challenge nínú estate ni ṣé àpò tó bá jẹ́ pé just ordinary street ṣé pé àwọn èèyàn lọ wọ́n bọ̀ táwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ ṣé àpò kéèsì yìí aburú wo làwọn èèyàn máa bọ́ sábẹ́ nìkan bù ṣe lásìkò tá a wà yìí. Ṣé bó oríṣiríṣi làwa náà ń gbọ́ táwọn ilé social media. Àìmọye obìnrin míì tí ó fẹ́ lọ fọ́lé onílé tí ó fẹ́ lọ jí nǹkan nílé onílé ni kò ń ṣe nìkan báyìí tó yóò sì wọ nìkọ́ọ̀bù. Àìmọye obìnrin míì tẹ́ pé ilé àgbẹ̀ òun ti ẹ lọ nìkọ́ọ̀bù ni ó wọ̀ lọ nìkọ́ọ̀bù ni ó wọ̀ lọ. Kọ́ wá jáde síta kọ́ wá rí ẹnìkan tá ló béèrè tá ló ń wá wọ́n challenge ẹ̀ ló wá fẹ́ dáhùn ló wá ṣe wọ́n ìkan lára àwọn fáànì yìí nílé. Ẹ̀yin náà wò ó ṣé ìgbà wo ló di pé súnà wá di nǹkan dandan ara yẹn àwọn fáànì fáàsì yẹn nílé wọ́n wá lé mọ́rú yẹn báyìí ni irú yẹn báyìí náà wá ń kọ́mẹ́ǹtì imagine. So ẹjọ́ torí tọ́lọ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam ó tó di pé ẹ máa comment lórí any post ẹ bá yí lórí social media ẹjọ́ ẹ máa ṣe findings kó máa kúnná ẹ máa ṣe findings kó máa kúnná sábà ká má bàa ṣé kí ni ká má bàa mú gbogbo iṣẹ́ olóore tá a ṣe ká má bàa fi ṣe sàárà ká má bàa fi ṣe kí ni ká má bàa fi ṣe sàárà torí pé gbogbo àwọn post tẹ́ pé àmọ́ the truth behind it ẹ pé a kàn comment a kàn rí post a kàn comment la kàn ṣe ẹni ẹlẹ́ni ní ìṣàkúṣà tó bá dijọ́ ìdájọ́ gbogbo àwọn iṣẹ́ olóore tá a ṣe òun ni wọ́n máa ṣe kí ni wọ́n máa fi san gbèsè kọ́lọ́ máa ṣe wá ní muflis imagine. So ẹjọ́ torí tọ́lọ́run àkíyèsí kan lílé ní under post yẹn bí ìnìlá tó bá di lọ́la màá ṣe findings mi lọ́wọ́ àwọn tí wọ́n wà níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ and I will get back to you people pẹ̀lú outcome findings mi. Gbọ́ Farouk Mustapha ẹ jẹ́ ká kọ́kọ́ lọ mú dání ara àwọn Salafi 1990 ni ara àwọn Salafi 1990 ni ó dẹ̀ ní àwọn ìkántà kan tó ti kọ́kọ́ wáyé tẹ́lẹ̀ láàrin wọn àti Darul Naim ìmọ̀ kó jẹ́ pé ara àwọn tó máa ń lọ sí Darul Naim tẹ́lẹ̀ ni àbí kó jẹ́ sí wípé ara àwọn tó ti yàkàyàkà àdókò ìmọ̀ Eleha lórí Facebook ni torí pé gbogbo àwọn nǹkan tí gbogbo wa ń ṣe lórí social media yìí gbogbo ẹ̀ pátápátá kò sí kankan táwọn àfáà yẹn náà kì í rí bẹ́ẹ̀ so gbogbo ẹ̀yin tẹ́ ń bá àwọn àfáà lórúkọ jẹ́ gbogbo yín pátápátá kò sí kankan tí wọn ò kì í rí bẹ́ẹ̀ wọn ò kàn kí n fèsì ni gbogbo yín pátápátá gbẹ̀yìn aláborí Facebook ẹ gbọ́ sábẹ́ súnnà gbogbo yín ni wọ́n mọ̀. So bí àárín ẹ̀ ṣe jẹ́ bí Farouk Mustapha ṣe jẹ́ nìyẹn náà sì tá a ti wá expose Farouk Mustapha pẹ̀lú analysis post ẹ̀ èmi á ṣèwà come out pẹ̀lú outcome findings tèmi tó bá di lọ́la inshallah kí aláko ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa so ibi sí àádùn sí yẹn tó bá di lọ́la á wà fún wa ní outcome findings wa nílé ìtọ́já sí pé àdẹ̀ ní gba anybody lórúkọ jẹ́ táàsì ní ṣe kí ni táàsì dẹ̀ ní fi igbá kan bọ̀ kan nínú táà ní ṣàbòsí pé bí a bá ṣe findings yẹn náà bẹ́ẹ̀ náà láṣẹ mú outcome yẹn wá fún wa ó ṣe rí ni ẹ̀sùn bá ní kálá ọmọ àbí abdul kashara la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.